ṣe rí mo rí fídíò kan sìn inú yẹn kàn ràn mí wá ni ìyẹn lòun wòlíì oríṣiríṣi wọn bẹ́ẹ̀ ni wọ́n ń jáde bẹ́ẹ̀ tẹ́ ẹ ní kí Désì kó wá bàbá ẹ lọ ó lọ máa bẹ bàbá ẹ ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sọ jẹ́ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ lọ ń kó ti báíbù olórí burúkú tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀yẹn tó bá kèné kọ̀ lákáyé ó yẹ ẹ̀yin ayé yín máa yẹ dànù ni ǹjẹ́ ẹ̀rọ tí àwọn tí wọ́n jagun yìí tó ń rí jà mélòó nínú àwọn tó ń jagun yìí tó dàbí Désì tó dàbí àwọn ọmọ tó lógo ṣé the same bible olórí burúkú tẹ̀ ń kà yìí àti gbogbo nǹkan tẹ̀ ń gbé dání tẹ́lẹ̀ ní ẹ̀sìn òfò yìí ṣé nínú bible yẹn náà kọ́ ni wọ́n ti sọ fún yín wípé ọkùnrin tí ò bá lè tọ́jú ilé ẹ̀ pé kán sọ òkúta mọ́ Ọlọ́run kán sọ sínú omi ńlá àbí nínú ìwé mímọ́ òfò tẹ́lẹ̀ ń gbé kiri tó jẹ́ pé lè tó pè yín tó favour yín lẹ́ ń kà yìí ṣé nínú ẹ̀ náà kọ́ láti rí i pé tó fi sọ pé ọmọ ìṣẹ́yún ọmọ tó ṣẹ́ nínú oyún ó wúlò ju ọkùnrin tí ò lè tọ́jú ilé ẹ̀ lọ kí ló dé tí gbogbo yín ẹ̀ kàn lọ sínú bíbélì ẹ̀ máa lọ mélèé tó favour yín unade mate ni kí ló ń ṣe yín náà ẹ̀yin ìyá burúkú ẹ̀yin ìyá òfò yìí kí lẹ ṣe burú báyìí tẹ́ ẹ̀ tí ẹ̀rù àwọn tí ikú pa lójijì nítorí à ń dágbé ẹrù why are you people doing like this now wọ́n máa ń sọ kinní kan àwọn tó máa ń sọ pé obìnrin báyìí lọ́ta obìnrin ajé wọn ò sí sọ àti ẹ̀gbọ́n tọkùnrin bá ń fáìtì fúnra wọn obìnrin kan sọ ìtàn ara ẹ̀ lánàá tó jẹ́ pé mo ní fọ́nrán fídíò yẹn máa post after this one ó ní ibi tí òun gbé ó ní ìyá àti bàbá yẹn wọn ò sọ̀rọ̀ pọtọkùnrin yẹn ó make sure pé òun wá síbẹ̀ tó bá ti wá síbẹ̀ àwọn ọmọ ẹ̀ máa wọlé wọn á gbé bẹ́ǹchì wọn á gbé sí iwájú ilé kejì ọkùnrin yẹn á jókòó á di ẹrù á di oúnjẹ á di gbogbo ẹ̀ wá á bá àwọn ọmọ ìṣeré á máa lọ ṣé irú ọkùnrin bẹ́ẹ̀ ṣáwọn ọmọ ẹ̀ ò ní mọ̀ báwo lóbìnrin ṣe máa ya wèrè tó máa sán lórí tó máa ní òun kàn fẹ́ dágbé ẹrù yìí ní ṣá mélòó nù wa la wá láti ìdílé olówó tó jẹ́ pé a ní uncle a ní brother a ní àwọn ọ̀rẹ́ tó lè support gbogbo ẹ̀yin abiyagba tẹ́ ẹ bá tún jáde tẹ́ ẹ bá tún sọ̀rọ̀ òṣì tẹ́ ẹ lọ kóòtì bible abẹ́ ń kóòtì nǹkan míì tí mi ò mọ̀ tẹ́ ẹ wá ní Désì ò ṣe dáa ó yẹ kó lọ ṣe kinní kan ẹ ní jèrè ọmọ tìkára ni ó bá wù yín kẹ́ ní bóyá mi ò sí ilé ọkọ wàhálà ló bá yín tó bá wù yín kẹ́ ní bóyá eléyìí single mother ní orí yín ló burú sínú bí mi single mother mo ti single mother rí ẹ wá ní kán foríjì kinní kan tí èèyàn kan bá foríjì bàbá àwọn bàbá ìkà yìí Olódùmarè ọ̀gá ògo jùlọ ò ní foríjì wọn àwọn onílẹ̀ ò ní foríjì wọn àwọn àgbààgbà mẹ́rìnlélógún òde ọ̀run ò ní foríjì wọn àwọn alálẹ̀ ilẹ̀ yìí àwọn alálẹ̀ abiyamọ ò ní foríjì wọn what are you people not saying why are you people so wicked torí pé ẹ̀yin ńgbà tẹ́ ṣe tiyín ẹrẹ́ ni tìyín lẹ́yìn mo interview woman kan lórí page mi ṣé mo sọ fún yín lórí àwùjọ wa we have 160,000 there tó jẹ́ pé wọ́n restrict account mi for now tí mi lè ṣe nǹkan kan bẹ̀ woman yẹn wá ọkùnrin lọ imagine nǹkan tọ́mọ ẹ̀ máa jẹ òun ṣe pé kò ṣiṣẹ́ hairdresser ní ìgbà tẹ́yìn ògbérun wá ń kọ́ ìgbà tí òrówó ṣọ́ọ̀bù sọ tó ń ṣe irun lé ń kọ́ gbogbo nǹkan tó rí tó ti ná tán tó lọ dóko tí ò yẹ kó dó tẹ́yìn wọ mọ́tò ó sọ pé lẹ́yìn tó ń yọwọ́ mọ́tò ní nǹkan tí máa yẹn fún un pé 2.5 ló kù òun sunkún délé ni torí wèrè yín tó lè sọ pé ṣé kò níṣẹ́ lọ́wọ́ ni ṣé kò lè tẹ pámọ́ṣẹ́ ni iṣẹ́ ló mẹ́yìn là lójú ara yín you people are so wicked obìnrin ẹ ti burú jù you people are wicked mo sọ mo tún sọ ẹni wèrè míì sìn ó máa sáré lọ sínú báìbù àfò lọ sínú báìbù kò mọ kankan nu bíbélì yẹn o apá ibi tó kà yẹn ló máa kinní kan wà ní gìgìrí ẹsẹ̀ bàbá kinní kan wà ní kinní kan ká dà fún yín ká yí ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹ lè wà fún mi ká yí ẹ̀yin lé nìṣẹ ká tún yí ẹ̀yin lọ́la ká yí ẹ̀yin àtàwọn ọmọ tẹ́ bí olórí burúkú nìyí ni ẹ wo péjì mi I have more than going to 10,000 posts mi ì tí ì ṣépè rí ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń ṣẹnu ṣọpọlọ lórí ọ̀rọ̀ yìí pé Ọlọ́run dẹ̀ ti dá láre ń sìn kinní kan ló ṣe kinní kan ń sìn àwọn ọmọ tó bá rìn kọ́ tá a bá wo fíìmù olórí burúkú tí Mide Martins kọ yẹn tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó wò ó pé ẹ̀yin abiyamọ ẹ má sọ̀rọ̀ ètí hùn mẹ́yẹ obìnrin tó máa kọ àwọn ọmọ ẹ̀ sílẹ̀ tí ò ní tọ́jú ọmọ mọ́ pẹ̀lú fíìmù òfò tó ṣe yẹn tó máa tẹ́kì ara wọn gbogbo ìgbà tí mo wà ní situation yẹn ó níjọ́ kan mo dẹ̀ ń tẹ owó jọ mo ṣe sanwó school àwọn ọmọ mi tán mo ní lace wig dẹ̀ wù mí o gbogbo àwọn ọ̀rẹ́ mi náà mú lace wig tán ní lace wig la máa lò lọ sí party yẹn ibi tí mo ti ń sọ lọ́mọ kan ló ti síìkì ayé ìgbà yẹn lace wig original is 30,000 naira mo ti bá owó ìdé 24,000 mi ò mọjú tí mo fi lọ sáré kó owó yìí tí mo gbọ́ mo lọ sí hospital
mo sọ fún yín ejò wọlé à ń láti pa èmi àtọmọ mi obìnrin. Then she was just very young. Ní jèrè gbogbo ẹ̀yin tẹ́ ń support bàbá Désì lórí bíbá yìí mo mọ̀ pé ẹ pọ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ fi kí ni bojú kí náà pé ẹ̀sìn tó jẹ́ pé ẹ̀sìn lẹ̀ ń ṣe tẹ́ ẹ mọ̀ tí nature ò bá yín sọ pé nǹkan téèyàn bá gbìn ní ó kà tí ò bá jọ́ náà tó gbé story Désì jáde single mother mi ò ní tọ́jú ọmọ mọ́ ẹ mọ̀ pé nǹkan táwọn èèyàn bá rí náà máa fi ń judge reality àwọn ẹlòmíì ò mọ̀ pé kì í ṣe reality pé ṣe náà tàn wọ́n ẹ̀yin abiyamọ tẹ́ ẹ fìdí bímọ tẹ́ ẹ jẹrú ìyà rí ẹ lè sọ nǹkan tẹ́ ẹ sọ yìí ìgbẹ́yìn tuntun ní irú ìyá tó ń fò tó ń sọ̀rọ̀ òfò yẹn ń sìn ibi tó máa jókòó sí nìyẹn tó lóun jẹ pé ìjáta jẹ kinní kan látàárọ̀ mo ń gbàwẹ̀ bíríbírí ọlọ́jọ́ méje tí mi ní jẹun kankan eléyìí tí mo gbàgbẹ̀yìn gan fẹ́ yíwọ́ mo sáré lọ jẹ ìbẹ́pẹ níjọ́ kẹfà ni so what is here ọlọ́sùn ń gbàwẹ̀ àwọn oníbílẹ̀ ń gbàwẹ̀ kò sẹ́ni tí ò ń gbàwẹ̀ tó o bá fẹ́ yára ẹ sí mímọ́ tó o fẹ́ yára ẹ sí pé nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò fẹ́ àbí mo fẹ́ àwọn nǹkan tó fẹ́ràn dúró láti sá fún láti wà pẹ̀lú adẹ́dá ẹ̀ láti wà òkè nínú spirit kìíní wèrè ara yín wá fi yẹn ṣe sàkámàjẹ láyé pé rìn jẹun kẹ́mi pẹ̀lú ẹ kò sí you fit fast reach me. ẹ má gbé ìpè tó máa ti inú mi wá o eléyìí tí mo sì ń sọ yìí kò tí ì wá láti ìsàlẹ̀ inú mi ẹ má gba ìpè gbogbo ẹ̀yin tẹ́ bá fi ẹ̀sìn bójú tẹ́ ń ṣẹ̀sìn olórí burúkú tẹ́ ń ṣẹ̀sìn ayé tẹ́ ń ṣorí burúkú tẹ́ ń ṣòfò dànù ẹni Désì ìbá rántí bàbá ẹ ìbá ṣe kinní kan ládùúrú ìyà yìí ládùúrú wàhálà yìí ládùúrú pé àwọn kan ti wọ ilẹ̀ òjijì nítorí pé àìrẹ́ni bá wọn gbẹ́rù I am so close to single mothers as at now safe ṣé woman tó ṣe wá sílé mi ń jẹta tí ọkùnrin da ọmọ nínú ọmọ méje yẹn àti ẹ̀gbọ́n àwọn wèrè tó jẹ́ pé wọ́n wọlé ọkọ wọn máa sáré bímọ tọ́nà tí ìmọ̀lá nínú ọmọ méje ìkan tó jẹ́ special need tó jẹ́ pé kò lè dáwọ́ ẹ̀ tọkọ lọ látọdún kẹsàn-án sìn tí ò bójú wẹ̀yìn ìyẹn sun àgbàdo tà kò sí nǹkan tí ò ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń gbè lẹ́yìn àwọn ọkùnrin pé tó bá yá òkú lòkun rè òkú yẹn ẹ máa dòkú lójijì láṣẹ Elédùmarè àṣẹ ọ̀rọ̀ ni mo bá yín sọ mi ò dálábà ẹ ya wèrè ni ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ìsún mi o ẹ burú o